Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ kú ojúmọ́ ọmọ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ibi tẹ́yin bá ti láǹfààní àti máa wò wá ní dédé àsìkò yìí. Àkójọpọ̀ ìròyìn náà ló tún dé sí ojú ìwòran yìí tó sì ń wá sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Kásùn Kájí tẹlifíṣàn, níbi tá a ti máa yọ àwọn kókó ní ìwé ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lẹ́yìn tó ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà àti káàkiri àgbáláyé tá à ń yọ gbogbo ẹ̀ tá à ń mú wá sí etí ìgbọ̀yìn. Bẹ́ẹ̀ yóò bá ti bá ń wá nǹkan fìdílé, dákun ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká ti jọ máa ká lọ lónìí. Kí wá ní àwọn ìròyìn lẹ́yìn tí mo tún ṣàjọ lónìí o tí mo kó wá sí etí ìgbọ̀yìn. Ẹ jẹ́ ká jọ máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ní méní méjì mẹ́ta. Níbo ni mò ń tẹkọ̀ létí lọ lọ́jọ́ tòní? Ẹ jẹ́ n kọ́kọ́ máa mú látọjú òpó Sahara Reporters. Kí lóhun tí mo kà mọ́ bẹ́ẹ̀? Gbajúmọ̀ òṣèré olórin tó jẹ́ ìlú mọ̀ọ́ká torúkọ rẹ̀ jẹ́ David Adeleke, àmọ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Davido, ọmọ bàbá olówó mà ló ké gbàjarè síta. Ẹ dákun, ta ló ké gbàjarè sí bá a ti ń bẹni náà lọ? Ààrẹ wa Donald Trump ti ṣe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà mà ló ké gbàjarè sí pé bàbá ẹ dákun, ọ̀rọ̀ ìdìbò gómìnà rẹ̀ tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí bí ó ṣe ní bàjẹ́ náà ó mà wá di ọwọ́ yín báyìí o. Gbajúmọ̀ òṣèré olórin náà Davido ló ké sí ààrẹ Donald Trump àti àwọn agbègbè ilẹ̀ òkèèrè wípé ẹ dákun dábọ̀ wá bá wa bójútó ọ̀rọ̀ ìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun tí màgòmágó dàǹbàrò tí òfin ní ìwọ̀ tí gbogbo rẹ̀ kan tí kò fi ní yíwọ́. Adeleke pe ìpè ọ̀hún lójú òpó rẹ̀ nínú àtẹ̀jáde náà tó tẹ̀ tààràtà sí ààrẹ Donald Trump tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé bàbá ẹ dákun o, ètò ìbò gómìnà ilé tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun kan ló ti ń kọlẹ̀kùn o tó sì ń kọlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lé wa lórí báyìí o. Àmọ́ bí òwá ṣe ní bàjẹ́ o, bí màgòmágó ṣe ní wà o, báwọn ẹgbẹ́ alátakò ṣe ní dojú gbogbo rẹ̀ dé báyìí kan ó ló mà dọwọ́ yín o. Ẹ dákun wá bá wa bójútó. Kódà ó fi àkókò náà rọ gbogbo àwọn alájọ elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ wò ó, iṣẹ́ àwọn wá dọwọ́ yìí o. Bẹ́ẹ̀ ti bá wa dáàbò bo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ wípé ẹni tí wọ́n fẹ́ báyìí náà ni wọ́n fẹ́ o, tí wọ́n dìbò yan ẹni tí wọ́n bá hùn wọ́n nínú ọkàn ara wọn tí gbogbo rẹ̀ ò sì ní dojúrú tí ò ní yíwọ́ pé ẹ dákun ẹ bá wa dáàbò bò wọn o kí ìdìbò yìí kan kó lọ ní wọ́ọ́rọ́wọ́, kó má ṣe sí ìtàjẹ̀sílẹ̀, kó má ṣe mẹ́rin dání o, kó má ṣe mú ìwà ipá kankan dání o. Ètò ìdìbò gómìnà ọ̀hún náà ni yóò wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ tí a wà nínú rẹ̀ yìí lọ́jọ́ sátidé, tó sì jẹ́ wípé bó ti ń kọlẹ̀kùn gbọ̀ngbọ̀n tó sì ń súnmọ́lé nǹkan náà ló mú kí ìbẹ̀rù àti ìwárìrì nǹkan kó máa pọ̀ sí o, tó sì mú káwọn èèyàn máa káyà sókè o, níbo ni ó já sí, níbo ni ó já sí. Eléyìí ló mú kí òṣèré olórin gbajúmọ̀ nǹkan tètè máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ààrẹ wa Donald Trump tí ṣàrọ̀ orílẹ̀ Amẹ́ríkà pé bàbá o, a ní ìgbàgbọ́ nínú yín o, a ní ìgbàgbọ́ nínú ìṣèjọba yín o. Ọ̀rọ̀ yìí ti wá kọjá ohun tá a lè dá bójútó lórílẹ̀-èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ ti bá wa bójútó tí ò ní da ojoro, bẹ́ẹ̀ ti bá wa bójútó tí mọ̀ òfin nígbẹ̀yìn ìgbẹ́bọ jẹ́, ó mà jọ̀wọ́ yín o. Gbogbo tẹ́ bá ṣe o, ipá àti agbára o, tẹ́ bá sá o, tí ọ̀rọ̀ náà ń kọ tí ó fi lọ wọ́ọ́rọ́wọ́ tí ó sì ní sí ìtàjẹ̀sílẹ̀ màdàrú tàbí màgòmágó nǹkan ó ní ó di ọwọ́ yín. Ẹ̀yin tèmi ẹ dákun ẹ jẹ́ n pọ̀ bẹ́ẹ̀
ní kíákíá torí pé àròjọ mùsùlùmí ìròyìn pọ̀ ìròyìn ń bẹ ní rẹpẹtẹ láwọn ọjọ́ òpó iléeṣẹ́ ìròyìn ajẹ́jẹ́ ń tẹkọ̀ létí ó de ojú òpó Punch ẹ dákun kí mo tún ká mọ́ bẹ́ẹ̀ o kódà mínísítà tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa ìyẹn arábìnrin Obi Ezekwesili mà ló sọ̀rọ̀ ó ní bóde ní o kódà kó tún dọ̀la ọ̀la ó ní gbìdí báyìí ni mo bẹ̀ lẹ́yìn Peter Obi tó jẹ́ olùdíje fún ipò ààrẹ ìyẹn nínú ètò ìdìbò ilé tó ń bọ̀ lọ́dún 2027 ó ní ẹ wò ó bí mo jí lójú oorun kódà Obi náà ní ìmọ̀ gbárùkù tí o òun náà ní ìmọ̀ fòǹtẹ̀lù òun náà ní ìmọ̀ tẹ̀lé o tó sì jẹ́ pé kò sẹ́ni báyìí tó lè dá mi dúró àbí tó lè pé kí n má pa kí n má tẹ̀lé arákùnrin oníṣẹ́ rẹ̀ bí orílẹ̀-èdè wa Nàìjíríà bí ó bá gbà ìlọsíwájú tí ó sì ní ìdàgbàsókè ó ní kódà òun fẹ́ adarí rere eléyìí tó lè bá wa ṣàtúnṣe rẹ̀ tí yóò fi lọ bó ṣe yẹ kó lọ tó ń gbogbo sì ní dojúrò arábìnrin Obi Ezekwesili nǹkan òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Arise lọ́jọ́ Ajé Monday níbi tó ti mẹ́nu bà wípé gẹ́gẹ́ bí ẹnìkan òun ti ṣàgbéyẹ̀wò àwọn tó díje dupò fún ààrẹ wọn ní méjì mẹ́ta tóun sì ti gbé wọn yẹ̀wò fínífíní òun sì rí wípé gẹ́gẹ́ bí ìwà àti ọ̀nà táwọn olùdíje nǹkan tí wọ́n láwọn ó gbà àwọn ó lò láti fi ṣàtúnṣe orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní òun rí wípé ọ̀gbẹ́ni Obi kan ń ló mọ ohun tó ń ṣe ò tó sì jẹ́ wípé òun ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ò tí ì dojúrú tán kò tí ì bàjẹ́ ọ̀rọ̀ yìí kan ó sì ṣe túnṣe ohun gbogbo tó ń lọ lórílẹ̀-èdè wa yìí bàbá yá adarí rere kódà ìdàgbàsókè àti tẹ̀síwájú kan ìní ó bá orílẹ̀-èdè wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó pé mo rán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o láti rí wípé nípa ìbò wọn o wọ́n dìbò yan adarí rere tí yóò bá wa tún orílẹ̀-èdè ṣe kódà ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wò ó báwọn rẹ̀ nìkan dìbò fún ọ ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ó lè dìbò fúnra rẹ̀ pé gbogbo ọ̀pọ̀ ìgbà náà kọ́ ni gbogbo wa máa sá fún òṣèlú tá a máa pẹ́ àlọ́wọ́ sí àlẹ́sẹ̀ sí o ó ní gbà wọ́n bá yọwọ́ tẹ̀mí yọwọ́ pé ta ni ó wà tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe látàrí bẹ́ẹ̀ nǹkan arábìnrin ọ̀hún pé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọ́ ò kí wọ́n túbọ̀ kóra wọn sínú òṣèlú o kì í ṣe fóun kan ṣe lọ́bẹ̀ lọ́kọ́wọ́ jẹ lọ́bẹ̀ lọ́sẹ̀ nǹkan pé bẹ́ẹ̀ ti tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà kí ọ̀bí ìdàgbàsókè ó bàbà ìtẹ̀síwájú ó bàbà pé a nílò àwọn èèyàn rere o àwọn tí wọ́n mọ tí wọ́n ṣe tí wọ́n kápá tí wọ́n sì kájú ẹ̀ láti wọ òṣèlú láti díje dupò láwọn ẹ̀ka ìpínlẹ̀ ní abẹ́lẹ̀ níjọba ìbílẹ̀ gbogbo pé kọ́níkàlùkù kóra wọn síbẹ̀ láti tún orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe arábìnrin Obi Ezekwesili mà ní ó sọ bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ ń tètè ya pọ̀ bẹ́ẹ̀ o tá a bá pẹ́ lórí méhèsì kẹsì báyìí àmọ́ àbáni ń bẹ̀ kí a ló gbé mi lọ ọjọ́ òpó Daily Trust yóò kí ló ti mú bá ń bẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àwọn mà ní wọ́n ṣèdárò àwọn òṣìṣẹ́ ọlọ́pàá bíi 10 lẹ́yìn tó gbógun lọ lásìkò ìkọlù lẹ́yìn tó wáyé pẹ̀lú àwọn ọlọ́pàá ọ̀hún àtàwọn agbébọn agbésùnmọ̀mí eléyìí tó wáyé níjọba ìbílẹ̀ Sàkàbà nípínlẹ̀ Kebbi níbi tó ti jẹ́ kó di mímọ̀ wípé ìkọlù ogun iná wáyé àádójú ìbọn kọra wa àwọn agbébọn agbésùnmọ̀mí kan à ń kojú wọn láti má ṣe rí ọṣẹ́ wọn ṣe o náà ni ó mà fa àdójú ìbọn kọra wa láàrin ọlọ́pàá àti àwọn agbébọn agbésùnmọ̀mí báńdíìtì o tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n pé ó wáyé o ní nǹkan bíi aago 9 ààbọ̀ òwúrọ̀ tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun òṣìṣẹ́ ọlọ́pàá nǹkan bíi 10 tán yanyan kó bá ìkọlù ọ̀hún lọ àti wípé o 2 nínú wọn báyìí náà ni wọ́n pé ó farapa yánnayànna ṣùgbọ́n wọ́n ń bẹ nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́. alukoro iléeṣẹ́ ọlọ́pàá yẹn CSP Ani Iniedu ló sọ eléyìí di mọ́mọ́ tó sì fi ìdí ìṣẹ̀lẹ̀ lọ́hùn ìmúlẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn abáńdíìtì agbébọn agbésùnmọ̀mí bíi 17 tán yanyan báyìí ní àwọn rí mú balẹ̀ lásìkò ìkọlù náà lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá kan wọ́n bá wọn ẹbí ará àti ojúlùmọ̀ àwọn tó pàdánù ẹ̀mí wọn sínú ogun ọ̀hún kan wọ́n bá wọn kẹ́dùn tó sì jẹ́ kó di mímọ̀ fún wọn wípé àwọn
àwọn ò ní gbàgbé iṣẹ́ wọn ní kíákíá, àwọn ò ní gbàgbé wọ́n ti sin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fi ẹ̀mí wọn kọ, wọ́n ti fi dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn jẹ́ kó di mímọ̀ tó sì ń jẹ́jẹ́ fáwọn ẹbí wọn náà wípé ẹ wo ṣáde gbogbo àwọn tó wù wá láabi ọ̀hún, àwọn tó ṣiṣẹ́ ibi, àwọn tó àwọn agbébọn agbésùnmọ̀mí yòókù lẹ́tọ́ fẹsẹ̀fẹ̀ pé àwọn yóò rí wípé àwọn lépa wọn, àwọn bá wọn, àwọn sì mú gbogbo wọn nítorí pé kíni àwọn yóò rí wípé wọ́n fojú winá òfin lọ́nà tó tọ́. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ fáwọn ẹbí àti ojúlùmọ̀ wọn wípé àwọn ò ní gbàgbé wọn ní kíákíá, táwọn yóò sì fi pé àwọn túbọ̀ gbárùkù tì wọ́n nítorí iṣẹ́ ribiribi eléyìí tí àwọn èèyàn náà ń kọ tí wọ́n ti ṣe. Ẹ̀yin tèmi ẹ dákun jẹ́ tètè pọ̀ bẹ́ẹ̀ o, ìròyìn ń bẹ o eléyìí tí mo mú wá fún yín lọ́jọ́ tòní kí lóhun tí mo tún ká mọ́ ojú òpó iléeṣẹ́ ìròyìn o. Ọ̀gbẹ́ni Peter Obi mà ló fèsì ọ̀rọ̀ o sí hùrùhùrù lẹ́yìn tó ń jà ràìràì lórí ẹ̀rọ ayélujára nípa ọ̀rọ̀ tí wọ́n pé ó sọ wípé nípa àwọn òṣìṣẹ́ ológun. Ó ní irọ́ pátápátá ni rò ní pé kíni irọ́ pátápátá ni wípé òun pé káwọn òṣìṣẹ́ ológun kan kí ẹ̀kúnwó owó oṣù nǹkan kó má bá wọn. ọ̀rọ̀ ọ̀hún lójú òpó X rẹ̀ tó sì ń pe gbogbo ìgbà báyìí lòun pè fún ìdàgbàsókè eléyìí tí yóò bá àwọn ológun ilẹ̀ wa nítorí bí wọ́n ṣe ń fi ẹ̀mí wọn dáàbò bo àwọn èèyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan bóun bá jẹ ààrẹ orílẹ̀‐èdè lónìí, ó ní kódà òun ò rí wípé ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ológun báyìí lòun ti bẹ̀rẹ̀ iṣẹ́ nítorí pé òun ò rí wípé òun mú ìgbé ayé rọrùn fún wọn tí òun ó sì pèsè gbogbo eléyìí tí ò mú ayé rọrùn fún wọn. Wọ́n wá ní àwọn òníyé máa fẹ̀mí wọn wéwu ní gbogbo ìgbà kí ìjọba kó má lè gbárùkù tì wọ́n kí wọ́n má sì lè dáàbò bò wọ́n. Ó ní irọ́ pátápátá ni ọ̀rọ̀ náà wípé òun ké sí àwọn òṣìṣẹ́ ológun láti rí wípé wọ́n kọ ẹ̀kúnwó owó oṣù fún wọn títí tí ipò ètò ìdìbò ààrẹ eléyìí tó ń bọ̀ lọ́dún 2027 yóò fi kẹ́sẹ̀ lẹ̀. Ẹ̀wọ̀n ẹ̀yin tèmi àrímọ́jú báyìí lọ fúnra yìí tá a tún mú wá ní dédé àsìkò yìí tó kù títí ìgbà mìíràn nígbà tèmi àti yóò sì jọ máa láǹfààní àti máa kojú ara wa. Ẹ ṣeun tẹ̀ ń bá wa gbọ́ ní gbogbo ìgbà, ojú tẹ̀ fi ń wò wá ní fọ́, etí tẹ̀ sì fi ń gbọ́ wọ̀ nídìí láṣẹ lọ́nà ọ̀bà títí dìgbà mìíràn tèmi àti yóò jọ láǹfààní àtijọ́ máa fojú ríra. Ó kọ̀ mi ò yípadà nínú ọ̀lọ́mọ yín Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni mo jẹ́. Ó dìgbà.